bá ti ń jáde tó ti ń tàn bí òṣùpá bí òòrùn bí ìràwọ̀ ọlọ́run ò ní jẹ́ kí ìmọ́lẹ̀ ẹnìkọ̀ọ̀kan èmi àti rẹ ọlọ́run ò ní jẹ́ kí ìmọ́lẹ̀ wa ọlọ́run jẹ́ kí ó wọ òkun àwa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ á kí gbogbo wa pátá pé a kú ọjọ́ mẹ́ta lọ́dẹ̀ parira lánàá a tún ti wá padà wá ìra padà lónìí Elédùmarè ọba yóò máa fi ìṣọ́ ẹ̀ ṣọ́ wa á fún gbogbo ilé ọlọ́run ọba lọ́wọ́ torí pé òun náà ni ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run lómi kékeré tí a pe òun pé òun yóò dá wa lóhùn ní ká béèrè ó lóun yóò fi fún wa ó ní ká kanlẹ̀kùn kẹ́kẹ́ ó lóun yóò sì sí fún wa á béèrè lónìí pé kí Elédùmarè ọba tó ní ọjọ́ tó ní ìgbà tó ní àkókò kó dákun kó dábọ̀ kó bá wa gba ilẹ̀ Oòduà kó jẹ́ kó ṣe ṣe fún wa a tún wá pé kó dákun kó dábọ̀ gba pátápátá tí a jọ ń ṣe ètò yìí tí a jọ ń dá sí tí a jọ ń nu àjọ̀dún ọlọ́run ní bàwá nínú jẹ́ o ọlọ́run á jẹ́ kí gbogbo wa kárí Oòduà nation ní ayọ̀ àti àlàáfíà a tún wá kanlẹ̀kùn fún ìdùnnú ilẹ̀kùn fún ọrọ̀ ilẹ̀kùn fún àṣeyọrí ilẹ̀kùn fún ìgbéga lẹ́nu iṣẹ́ ilẹ̀kùn fún orí ilẹ̀kùn fún lẹ́tà ayọ̀ ní ilé ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run dákun kó dábọ̀ kó má fi lẹ́tà ayọ̀ kó má fi wọ́n ẹnìkọ̀ọ̀kan wa àwa bẹ́lọ̀ kó bá wa tilẹ̀kùn mọ́ ìbànújẹ́ ó kéré tóbi kọ́lọ́run kó bá wa tilẹ̀kùn mọ́ kọ́lọ́run má jẹ́ kí ìbànújẹ́ kí ó ya ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa Elédùmarè ọba àná ọba òní ọba títí ayérayé láì ní fi àkókò ṣòfò ó dàbí ẹni pé ẹ ti rí àkọlé eléyìí tí a kọ sí ojú ètò alónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ń bẹ eléyìí tí a fẹ́ ṣe a ní àwọn nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ṣùgbọ́n a máa gbé àlejò wa wọlé láìpẹ́ kí ni tí a fẹ́ gbé yẹ̀wò náà ni wípé ìran Yorùbá àwa ni ó jẹ́ wípé a ní ọ̀rọ̀ a ní ohun tí wọ́n pè ní ọrọ̀ ajé jùlọ àti bí èèyàn ṣe lè ṣe ọrọ̀ ajé àwa la ní ṣùgbọ́n gbogbo pátá rẹ̀ wà pé a máa sọ pé àwọn Ìgbò ni wọ́n wà industrious bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ wọ́n bá lọ́wọ́ àwa ìran Yorùbá ni àwọn kankan tó jẹ́ pé wọ́n ti gbà kúrò lọ́wọ́ wa tó jẹ́ pé a ti fi ọ̀lẹ tàbí ká sọ wípé a ti fi wípé bóyá gbogbo wa ti kàwé kò sẹ́nikẹ́ni tó fẹ́ ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ mọ́ a ti fi lé àwọn ẹnìkejì wa lọ́wọ́ àti pàápàá pé bóyá pé ẹ̀tọ́ wa ojúṣe wa pé òun ni nísìnyí àti wá dúpẹ́ lọ́nà pé níwọ̀n ìgbà tí a ti ń polongo pé a fẹ́ gba ilẹ̀ Oòduà tí a ti ń pẹnu pé ilẹ̀ Oòduà dandan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí òun náà ni a ti ń pè wọ́n padà wá sílé ọ̀pọ̀lọpọ̀ ohun tó rújú la fẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ látàrí wípé Yorùbá ti ń ṣe bẹbẹ ṣáájú kí bẹbẹ ó tó máa dé Yorùbá ti ń dára ṣáájú kí alára gan tó máa dára tiẹ̀ bẹ́ẹ̀ ni àwa ni ọmọ ajílàlá ọ̀ṣọ́ kì í ṣe ẹdẹ nìkan ni wọ́n máa ń kí bẹ́ẹ̀ àwa tún lọ máa jígbà ọjọ́ bó dára bí egbin ìran wa ni àwa náà ni torí pé àwa náà ni kò sẹ́nì kankan tó jẹ́ tí ìṣe ìran Yorùbá tá a bá wò wá rí pé káàkiri orílẹ̀-èdè òun náà ni Yorùbá ti tàn dé kódà ó ti kan China tẹ ẹ bá tún wo fídíò gan-an mo rí àgbẹ̀ ni pé àwọn China gan wọ́n ti ń ṣe bí wọ́n ṣe ń kọ́ ifá wọ́n ti ń fi ifá wọ́n ti fi ń ṣe ètò ìgbésí ayé wọn àwọn kan wà tó jẹ́ pé àwọn orílẹ̀-èdè tá ń wò yìí wọ́n ń dánwò lábẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti gbà kúrò lọ́wọ́ wa látàrí pé wọ́n fẹ́ ká ga wọ́n fẹ́ ká ní lọ síwájú àti wá rò pé bóyá tí wọ́n ń ṣe lóòótọ́ àti lódodo ni nígbà tí màá gbé àlejò wa wọlọ́ torí pé mi ì ní fẹ́ kí á pẹ́ lórí ètò yìí màá kọ́kọ́ jẹ́ kí àlejò wa kí wọ́n wọlé nígbà tí wọ́n bá wa sọ̀rọ̀ tán bá yànnà náà ọ̀rọ̀ àwọn àbọ̀sẹ̀tẹ̀ wa bọ́ sí ojú agbami ètò bí kádàrá bó bá ṣe kọ́ àlejò wa tí mo ń gbé bọ̀ lónìí ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn tí ẹ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹni mowó ni jẹ́ kí a máa gbé àlejò wa wọlé kí wọ́n bá wa yànnàná tí ó jẹ́ wípé ó jẹ́ ẹ̀tọ́ Yorùbá ọ̀nà wo tún ni Yorùbá tún lè gbà báwo la ṣe lè ṣe é báwo ni ètò Yorùbá báwo ni ó ṣe tò tí ó dùn gbọ́ngbọ́n tó jẹ́ pé n tó ti bọ́ lọ́wọ́ wa a ó gbà padà níkọ̀ọ̀kan àti èkejì tí ó sì ní sí ẹnikẹ́ni tí yóò di wa lọ́wọ́ mo fún báyìí kí gbogbo wa pé a kú ọdún a kú ìyèdùn pé a ti gba òmìnira orílẹ̀-èdè Nàìjíríà torí pé a ti ta àsíá wa ní ìjẹta káàkiri gbogbo ìlú tó ń bẹ nílẹ̀ Oòduà Ọlọ́run ò sì ní jẹ́ kí àsíá ọ̀hún Ọlọ́run ò ní jẹ́ kí ó ré wálẹ̀ láìpẹ́ yìí a ó máa gbé àlejò wa wọlé ẹ máa bá wa ká lọ. Hello, Mr. Aliu. Hello, sir. Hello. Hello, sir, Mr. Aliu. Hello. Ẹ kú iṣẹ́ òní o. Ọpẹ́ ni fọ́lọ́run. Akínpẹ́ káàbọ̀ sórí ètò wa lónìí. Ṣé ara ò le bí? Tọ́ ọpẹ́ ni fọ́lọ́run, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba lọ́ba tọ́ ní pẹ́ tọ́ sí. Ẹ kú ìyànjú. Ẹ kú kó lè dá tí ẹ ń bá kiri. Bẹ́ẹ̀ àwọn olùfẹ́ náà ní pé kí a máa gbé yín pé ẹ kú kó lè dá. Elédùmarè ọba á jẹ́ kí a bá dé gbèrè láṣẹ Elédùmarè. Àmín o, àmín. Mo fẹ́ a ní àwọn tọ́pìkì ẹni mo fẹ́ kẹ́ bá wa treat lónìí. A sọ wípé Yorùbá àwa ni a ní ọrọ̀ ajé jùlọ the most industrial ethnic group in Nigeria.
mo wá fẹ́ rò pé ta ló tún gbangba sùn lọ yẹ tó lè bá mi yànnàná àwọn ọ̀rọ̀ yìí mo wá rí wípé ọ̀dọ̀ yín ló fi sí lọ́jọ́ kí n gbé wá sí orí ètò lónìí pé kí ẹ wá yànnàlẹ̀ fún àwọn ènìyàn wa nílé lóko pé àwa Yorùbá a ti ń dára kí àrà ó tó máa dára rẹ̀ a ti ń ṣoge bódà kó gègé ó tó dé ìdí nìyí tí mo ṣe gbé wá rè pé kí ẹ wá yànnàlẹ̀ fún wa pé kí ni àwọn ohun tí a ti sọ ọ̀nà wo láti lè gbà tá a lè péré wọn yìí. ok àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ yín fún opportunity tẹ fún mi láti lè sọ̀rọ̀ lórí pé Yorùbá ló ní ọrọ̀ ajé jù nílẹ̀ Nàìjíríà táwa ń pè ní location 9 Yorùbá ẹ̀ ní bó ṣe rí nìyẹn ó kàn ṣe ni láàánú pé ní location 9 tá a wà yìí ó jẹ́ ìlú kan tó yẹ pé ní wọn èrè fún òfẹ́ ìlọsíwájú ọmọ Nàìjíríà wọn ò fẹ́ lọ síwájú rárá àtọ́ òun ló fà tó jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń wí yìí tí Ọlọ́run fún tọ́lọ́run bless wọn ò dúró sí Nàìjíríà àwọn míì bẹ́ẹ̀ tó pé ní òkè òkun gan ni wọ́n padà lọ torí pé kí ni ìlú tí ò sí iná kò sómi ọ̀nà ò dáa báwo ni business ṣe fẹ́ wà effective so nídìí eléyìí a máa yànnàná rẹ̀ one by one kó fi lè yé àwọn èèyàn wa because tẹ́lómi ò bá sọ̀rọ̀ wọ́n máa sọ yìí pé ní àwọn Ìgbò gangan àwọn gangan ni wọ́n mọ̀ nípa ẹ̀ka ṣe business pé investment tá a bá sọ̀rọ̀ nípa investment tọ̀ ètò ọrọ̀ ajé ni everything pé Ìgbò ni báyẹn kọ́ rí o kò rí bẹ́ẹ̀ rárá tọ́ igi mójìnà síná gbogbo ẹ̀ la máa yànnàná rẹ̀ lónìí adúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run. mójìnà sí orí ẹ ṣe gan ni wọ́n ní gbogbo ẹ̀ òun ni a ó yànnàná lónìí abẹ́rẹ́ bí ẹnìkan ó ní my regards to Mr. Aliu is being going around all over the platforms. Yusuf Adékúnlé wọ́n ní kí a kí yín wípé àwọn kí yín pé ẹ ti ń lọ káàkiri gbogbo àwọn ẹ̀yà tó kù tí wọ́n ń jà fún agitation ilẹ̀ Oòduà yìí pé ẹ ti ń sọ̀rọ̀ Ọlọ́run ọba Elédùmarè yóò máa fún yín sọ ní agbára Ọlọ́run ẹ sọ wípé Yorùbá ti dára dá ṣáájú kí alára gan tó máa dá ara ẹ̀ a jẹ́ pé lónìí ẹ dira wá nìyẹn o ẹ dira gidi wá bí mo sì ní kọ ìbéèrè tí àwọn ènìyàn bá ń bí léèrè. bẹ́ẹ̀ni ẹ ti gbọ́ tí bàbá wa sọ wọ́n náà àwọn ò kọ ìbéèrè èyí tó bá wù yín tí ẹ fẹ́ béèrè pé lónìí àwọn fẹ́ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ àwọn fẹ́ wọnú kò mú òkun eléyìí wọ́n fẹ́ kọnu kò mú òkun wọ́n fẹ́ fa ọmọ Yorùbá jáde kúrò níbi tá a dá sí látàrí wípé a ti pa àwọn iṣẹ́ wa tì a ti wá gbélé ran Haúsá lọ́wọ́ àti Ìgbò bẹ́ẹ̀ ni ló ṣe lóòótọ́ nìyẹn wọ́n wá fẹ́ yí wa padà wọ́n fẹ́ ta wájú níbi tá a sọ pé ọmọ Yorùbá dìde torí pé àwa ni ògùn arú ẹni tí wọ́n bá sì pè ní ògùn adúláwọ̀ ó gbọ́dọ̀ máa kọ́ wọn níbi dínà pé àwọn ògùn oúnjẹ wa nílẹ̀ Yorùbá àmọ́ sọ wá yẹ kó rí bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ torí pé apẹ̀rẹ̀ wa ní ògùn adúláwọ̀ eléyìí mo fẹ́ kí wọ́n bá wa yàn ní òní àlejò mi iṣẹ́ kí n tún ilé àti kí n sì dín lọ́wọ́ mú ná. ṣé ń gbọ́ mi o mo ní ṣé kí n tún ilé àbí kí n sì dín lọ́wọ́ mú. ẹ tú mi lẹ o ẹ tú mi lẹ. ó dáa mo wá fẹ́ tún ilẹ̀ sí gbàgede ọ̀rọ̀ báyìí gbogbo ènìyàn ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká jọ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ bí tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ níbi tó dé láàrin níbi tí ó parí sí àti níbi tí àwa ọ̀dọ́ pátápátá a ó ti mú ṣẹ̀ṣẹ̀ àlejò mi mo tún yín lẹ̀. ok a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá wa ọba tó dá ń tó mí ọba tó ń dá ń tí ò mí ọba tí ó máa lọ gbére ọba tó jẹ́ pé ní kì í sùn ọba tí ò sẹ́ni kankan tó lè kọ́ńtró rẹ̀ òun ló ń kọ́ńtró wa ọba tó yẹ pé ní ọwọ́ rẹ̀ náà láti lè wá ìrànlọ́wọ́ lọ a lè rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹlòmíì àfi ọ̀dọ̀ Ọlọ́run ọba gangan lọ́ba tó dá wa òun là ń pè ní ọba adẹ́dá kì í ṣe ẹ̀dá adẹ́dá lọ́lọ́run àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìpè ní adá ọjọ́ pé lónìí nídìí eléyìí lórí tọ́pìkì wa tá a sọ náà ni tá a bá ń sọ̀rọ̀ nípa industry nílẹ̀ Nàìjíríà àwọn ẹ̀yà Yorùbá ń pè ní Yorùbá káàárọ̀ oòjíire àwọn ni the most industrious ní location náà nípa industry o nípa investment ní Nàìjíríà ilẹ̀ Yorùbá ni nídìí eléyìí ẹ rí i pé níta bá ń sọ̀rọ̀ nípa investment oríṣiríṣi investment ló wà oríṣiríṣi àwọn iléeṣẹ́ ló wà téèyàn ti lè invest irú ẹ̀ ẹlòmíín bẹ tó pé ní ibi tó invest sí lórí mò ń bọ̀ o
ẹlòmíì ibi tó invest sí oil and gas, ẹlòmíì invest sí banking, ẹlòmíì investment tiẹ̀ shipping ni, ẹlòmíì lórí education, ẹlòmíì lórí manufacturing, ẹlòmíì lórí telecommunication, ẹlòmíì lórí engineering, ẹlòmíì lórí construction, ẹlòmíì lórí printing and electronic media àti bẹ́ẹ̀ lọ tíbi tí kálukú ti invest ó yàtọ̀ ọ̀tọ̀. Àwọn èèyàn máa wá sọ pé ní tá bá ń sọ̀rọ̀ nípa investment tá ń sọ̀rọ̀ nípa business wọ́n ti ń sọ̀rọ̀ nípa anti-party irú àwọn electrical parts àbí àwọn toilet materials, electrical equipment, building materials. Ṣé ìyẹn nìkan ni business ni? Ìyẹn nìkan kọ́ ni business tí yẹn lè venture into. There are so many businesses tí àwọn èèyàn wa tó ń venture into. Ohun táwọn èèyàn ń wò ni pé ní ọmọ Igbo àárí tó ń ta party o, àbáàrí tí ń ta àwọn electronics materials, àbáàrí tó ń ta kí ni wọ́n ń pè kí ni tí ń jẹ́ àwọn kan toilet àti bẹ́ẹ̀ lọ. Wọ́n ti wá believe pé ní àwọn nìkan ni wọ́n mọ business ṣe. Bẹ́ẹ̀ sì ni kò rí bẹ́ẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa pharmaceutical industry lápèjúwe tá a bá sọ pé ní Ọlákúnlé Ẹkúndayọ̀ òun ló ní drug field pharmaceutical which is the first in Nigeria and Africa. Ní tá a bá sọ̀rọ̀ nípa drug field pharmaceutical Ọlákúnlé Ẹkúndayọ̀ àwọn ni wọ́n ní company yìí, àwọn ni number 1 ní Nigeria, àwọn sì ní number 1 ní Africa. Oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n manufacture. Tá bá tún wá ń sọ̀rọ̀ nípa oil kẹjá bọ́ sí ọ̀rọ̀ oil nísìn. Ọbátẹrù Akínruntan òun ló ní Obat Oil, òun ní the largest private oil and jetty in Africa, the richest king in Nigeria. Àwọn tó wá ní the second richest king in Africa, Obat Petroleum. Àwọn èèyàn wa náà ni o. Àwọn èèyàn wa ni là ń sọ̀rọ̀ nípa oil yìí. Mo sọ fún yín pé tá bá ń sọ pé ní the largest privately oil and jetty in Africa, Ọbátẹrù Akínruntan òun ló ní nǹkan ẹ̀, òun náà ni Obat Oil. Orúkọ rẹ̀ ò pamọ́ rárá ntí kálukú mọ̀ ní kéde pé bí à ń parọ́ ẹni tó bá ti fẹ́ lọ chẹ́ẹ̀kì kó lọ béèrè o kó lọ gọ́gù ó máa rí bẹ́ẹ̀. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ńkọ́ àbárò wa náà kọ́ ni. Tá a bá ń sọ àwọn ló ní Zen Oil, Atlas Shipping Agency, Swift Insurance, FOO Properties Limited, C4 Shipping Companies. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá Yorùbá náà ni o. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá tá a sọ pé ní Yorùbá yìí àwọn náà ni tá a bá ń sọ̀rọ̀ nípa oil orúkọ wọn náà la máa dákọ. Fọlọ́runṣọ́ Alákìjà ńkọ́ obìnrin bí ọkùnrin, the richest woman in Nigeria, the second most wealthiest black woman on the planet. Tá a bá ń sọ̀rọ̀ nípa obìnrin tó lówó jù ní Nàìjíríà obìnrin yìí ni. Àǹtẹ̀bá wá wo asset ẹ̀ tẹ́ compare pẹ̀lú àwọn asset àwọn ẹ̀yà kejì tó ń pè ní Igbo. Kò sí olówó rẹ̀ nínú gbogbo wọn. Bẹ́ẹ̀ ni ẹ lọ gọ́gùn kẹ lọ chẹ́kẹ̀ wò. Woman yìí Ọlọ́run bless ẹ̀ débi pé ní investment ẹ̀ ó ní agbára. Bẹ́ẹ̀ náà ni tá a bá tún wá sọ̀rọ̀ nípa Modúpẹ́ Abíọ́lá òun náà wà nínú àwọn tó wà very influential gidigan. Jimoh Ibrahim kọ́ Nikon Group, Global Fleet Group, Nikon Insurance, Reinsurance Corporation, Nikon Luxury Hotel Lagos. Àwọn náà invest lórí even real estate, transport, and even Global Fleet Oil, Nikon Hotel, Global Fleet Industry, Energy Bank, Accra, Ghana, Energy Bank, Sao Tome, Global Media Mirror Limited. Investment ní tó ní agbára tí bàbá yìí ṣe Jimoh Ibrahim ọmọ Yorùbá ni o. Ọmọ Yorùbá ni. Bẹ́ẹ̀ náà tá bá tún wá sọ̀rọ̀ nípa Wálé Tinubu ńkọ́. Wálé Tinubu àwọn tó ní Ohando nìyẹn. Ohando Oil, Africa's largest energy company. Àwọn náà ni ọmọ Yorùbá ni Wálé Tinubu. Bó tẹ̀ yẹ pé àwọn kan tún sọ pé ní àbúrò Tinubu ni ọmọ ìyá Tinubu ni asámọ̀ pé ní òun ni CEO. Bẹ́ẹ̀ náà ni tá bá sọ̀rọ̀ nípa Robert Agbede àwọn ni wọ́n ní black engineering firm tó wà ní United States of America. Ọba Ògúntáyọ̀ ńkọ́ Fowóbí Petroleum. Tẹ́ bá rí investment tí bàbá yìí ní nípa petrol ó ní agbára. Tá bá tún wá ń sọ̀rọ̀ nípa tá bá ń sọ̀rọ̀ nípa Coleman Wires and Cables
wires and cables gbogbo anything tọ́jọ́ máa ń bí wire tí wọ́n fi ń lò táwọn oníná ń lò wire tá à ń sọ pé wires and cables o wires and cables ní Nàìjíríà wà yìí o kò sọ nítọ̀hún ọ̀nà fowó kan ní SK ọ̀nà fowó kan òní nípa ìyẹn tọ́wọ́ pé ìyẹn ni òní bẹ́ẹ̀ náà ni Ọládìméjì Owófẹ́mi ìyẹn Nigeria's first indigenous chocolate manufacturer Ọládìméjì Owófẹ́mi ọmọ ìyá wa náà ni o ntàwa máa ń wò ní pé ní taba ti rí ẹni tó ń ta drugs nísìn á ní Igbo ló ń ta drugs aláǹ sọ fún yín pé ní ọ̀rọ̀ ń pa pé Igbo ló ń ta drugs kọ́ là ń sọ àti taba ń sọ yín pé ní the whole of Africa àti Nigeria taba ń sọ̀rọ̀ ń pa drug-free pharmaceutical àwọn náà máa pé ní is the first in Africa and is the first in Nigeria bẹ́ẹ̀ náà taba tún wá bọ́ sí láyìn ti àwọn GSM iye orúkọ wọn orúkọ tí yóò pamọ́ ni Mark Adenoga gbogbo alamọ Globalcom ọmọ Yorùbá ni òun lónìí Yínká Fọláwíyọ ńkọ́ these are billionaires lọ́dọ̀ tiwa nílẹ̀ Nàìjíríà tàbá tó wá ń sọ̀rọ̀ nípa mọ̀ pẹ́ lómi ọmọ wo pé ní ókè o Doyin ńkọ́ gbogbo àná làmọ́ Doyin Prince Samuel Adédoyin òun ló ní Doyin group of companies Global Soap òun ló ní Global Soap and Detergent Limited Doyin Pharmaceutical Limited Doyin Farm ọmọ Yorùbá náà ni o àtúnwálẹ́ nìkan tó ń pè ní Jimoh Oyedele Ibrahim Piccadilly Insurance àwọn náà ni wọ́n ní Unique Aluminium Products Limited àwọn ọmọ ìyá wa náà ni o tàbá tún sọ̀rọ̀ nípa Chief Samuel Adegbite àwọn náà ni Oasis Group Chief Michael Adeojo Elizabeth Group the largest importer and seller of Toyota vehicles in West Africa àwọn náà ní University Elizabeth University tó wà ní Nàìjíríà investment là ń ka yìí tí ó pé ọmọ Yorùbá lónìí ló invest yìí tàbá tí wọ́n sọ̀rọ̀ nípa Kúnlé Soneme òun ló ní Bet Naija tàbá tí wọ́n Bet Naija òun náà ní the Nigeria's biggest sports betting website first Nigeria to own a top European football club òun ló ní Club Deportivo tàbá tí wọ́n sọ̀rọ̀ nípa Kensington Adebutu àti ma Baba Jebu Nigeria's most popular lotto operator Baba Jebu ni o ọmọ Yorùbá lónìí o tàbá tún wá bọ́ sí láyìn tàbá bọ́ sí láyìn pa pé Adébáyọ̀ Ògúnlẹ́sìn àwọn ní chairman Global Infrastructural Partners owners of Gatwick International Airport London London City Airport and Edinburgh Airport all in the United Kingdom. Hello, ṣé ń gbọ́dọ̀ mi? Ọmọ Yorùbá kan náà ló tún invest in airport yìí o. Ọmọ Yorùbá wa náà ni. Ẹ̀wọ̀n investment ni tó ní agbára ìta ló lọ sí kò ṣe sílé. Kí ló fà ìlú wa tí ò di location náà ni tí ò da. Tí location náà bá dáa ni irú investment yẹn ó yẹ kán lè ṣe sílé náà. Bẹ́ẹ̀ irú ìgbà tó pé mi bọ́lọ̀ ń ṣe dá ọ̀dọ̀ wa náà nìyẹn. Dẹ́ta bá tún wá sọ̀rọ̀ nípa Concern West Africa. Concern West Africa wọ́n gba àwọn ni wọ́n ṣe títí oríṣiríṣi iṣẹ́ ni wọ́n ṣe Shoreline Energy International ta ló ní Kọ́lá Karim ló ní o Kọ́lá Àlùkò ló ní Atlantic Energy Dàpẹ́ Abíọ́dún àwọn náà ní Hiding Oil and Gas Tọ́pẹ́ Sanusi òun ló ní Sahara Energy Fúnṣọ́ Lawal Soniga Group Fúnkẹ́ Ọ̀pẹ́kẹ̀ Main Street Technologies Túndé Kẹ́hìndé African Carrier Korea Express. Tàbá sọ̀rọ̀ nípa Adébọ́lá Adégúnwà òun ló ní Phototech Asamo Phototech àti SA Holdings. Bọ́ládé Òsínbódù òun ló ní Vigio Group. Then tàbá sọ̀rọ̀ nípa Síjí Mbọ́mi Ògúntádé òun ló ní Suji Motor Construction. Abíọ́dún Ọ̀nànúgà òun ló ní Nugagon Constructions. Àwọn investment tá à ń sọ yìí ọmọ Yorùbá ara náà ló ní o Olórogún Sọní Kúkù òun ló ní Èkó Hotel Razak Ọkọya gbogbo alamọ Razak Ọkọya òun ló ní Eleganza tẹ́bá tún wá wo Adétòkunbọ̀ Ògúndèyí
Adétòkunbọ̀ Ògúndèyí òun ló ní Profos Limited ẹ sábà Profos Limited ó wà ní ìlú yìí tí ń jẹ́ Ọ̀lànà Ògùn State yìí Òde Rámọ àwọn Profos yìí amọ̀ tank ni wọ́n build amọ̀ tank ọmọ Yorùbá ni o ọmọ Yorùbá ara wa ni amọ̀ tank ni bẹ́ẹ̀ ni amọ̀ tank wọ́n build bẹ́ẹ̀ ni amọ̀ tank wọ́n build. Kódà Nàìjíríà ti ẹ̀ bọ́dà àti patronage àzòkàn bẹ tí àwọn Chad Republic wọ́n làwọn ní the 100 pieces of ammo tank Nàìjíríà ò fi bẹ́ẹ̀ patronage lọ títì. A lè patronize wọn àwọn ọmọ Oòduà kan bá wa ṣe. Wọ́n máa patronage wọn tàbá sì ti dájú náà ó ti tán nù. Àsìkò ní tá a patronize wọn. Àsìkò ní tí àyàn delegate lọ bá wọn pé kí wọ́n á nídìí àwọn náà nídìí ká máa múra àwọn ogun wa sílẹ̀. Sẹ́rí tábà tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé the biggest pharmacy retail chain in Nigeria Bukky George ni o Bukky George ó ní ẹ máa gbọ́ tó ń sọ MedPlus pharmacies Jọkẹ́ Bákàrẹ̀ lónìí Ọba Òtúndẹ̀kọ̀ mo mọ̀ pé ẹ ti ń gbórúkọ yẹn Ọba Òtúndẹ̀kọ̀ yẹn òun ló ní Honeywell Group àwọn náà ń ṣe flower wọ́n sì ní Radisson Blue Hotel àwọn ni wọ́n ní Alex Ọ̀nàbàjọ náà wà o tóní òun ló ní Terra Energy Nigeria Atco Furniture òun ló ní Rainbow FM òun ló ní òkú ọ̀run Burújí Kashamu òun ló ní Kasmal Group Tòkunbọ̀ Ọ̀ṣin òun ló ní Zipes Chief Bayo Abdul òun ló ní Papermate Alhaji Muri Gbadeyinka òun ló ní Muri International Limited Star FM Ọ̀túnba Súnbọ̀mí Balógun òun ló ní First City Monument Bank Túndé Ayẹni àwọn oní Polaris nìyẹn Hassan Odúkalẹ̀ Leadway Assurance Guarantee Trust Bank Fọlá Adéọlá òun ló ní Guarantee Trust Bank Fọlá Adéọlá òun ló ní GTB Guarantee Trust Bank. Then tá bá ń sọ̀rọ̀ nípa Equity Insurance Dọlápọ̀ Balógun ló ní o Equity Insurance Dọlápọ̀ Balógun ló ní abátú wá ń sọ̀rọ̀ nípa accounting firm Akintola Williams and Co. Àwọn Akintola Williams the first and the largest accounting firm in Nigeria Yorùbá náà ni o. Yorùbá náà tó ní. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín Akin Alabi òun ló ní Naira Bet Nigeria first online sport betting portal. Ẹ bá gbọ́ tó ń sọ pé Wasco Pools and Lottery ọmọ Yorùbá ló ní o Adéwálé Òsínúbì òun ló ní. Táyọ̀ Ayẹni òun ló ní Sky Meat Motors. Mo mọ̀ pé ẹ ti ń gbọ́ Sweet Sensation Kẹ́hìndé Kamsin ló ní. Mo mọ̀ pé ẹ tún ń gbọ́ Tantalizer ẹ mọ̀ gbọ́ Tantalizer àwọn Tantalizer yẹn àtàwọn Sweet Sensation láì kan náà ní gbogbo ẹ̀. Folú Ayẹni ló ní Tantalizer o ọmọ Yorùbá ni o. Ẹ mọ̀ gbọ́ Chicken Republic abẹ́ ẹ mọ̀ gbọ́ Chicken Republic. Ó wà bí Chicken Republic. Tọ́ ọmọ Yorùbá ló ní o Délé Fájọmí Rókun ló ní o. Òun náà lókun ló ní Aiko Insurance òun náà ló ní Zeros Nigeria òun náà ló ní Kingsguard àwọn security outfit yẹn private security outfit Kingsguard òun ló ní Zeros Nigeria òun náà ló ní Aiko Insurance òun ló ní Chicken Republic kò tán síbẹ̀ o tábà ń sọ̀rọ̀ nípa Tasty fried chicken ọmọ Yorùbá náà ló ní o Ọláyínká Adébáyọ̀ òun ló ní nǹkan ẹ̀ construction company kan wà tó ń pè ní by Courtney Wálé Babalákin lónìí o Wálé Babalákin òun lónìí then Ellis investment partner Babatunde Soyoye òun lónìí nǹkan ẹ̀ sẹ́rí gbogbo àwọn investment tá à ń kà lọ́kọ̀ọ̀kan yìí hello. Màá fẹ́ kí ẹ dá dúró níbi tí ẹ ti dé nǹkan tó di pé ẹ bẹ̀rẹ̀ torí mo fẹ́ kí àwọn èèyàn mo fẹ́ ká ṣe ní wọnú mo fẹ́ kí àwọn èèyàn kan bá wa dá sétò yìí kó lè dùn kí gbọ́n bá lè kàn sí i àwọn èèyàn wọn ti sẹ́ndì mẹ́sẹ̀gì lọ rẹpẹtẹ mẹ́sẹ̀gì pọ̀ wọ́n kí yín pé bẹ́ẹ̀ ṣe ń kà á lómi ẹnìkan sọ pé ó ní wáò Olú ọmọ MP Mighty ó ní wáò àmọ́ ẹnìkan náà wá sọ ní but all this morning is a stolen money to establish this business. Bó kàn tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀, wọ́n kàn tiẹ̀ ṣe é yàtọ̀ sẹ́ni tó lọ kó dà sí báyìí kan ní òkè òkun. Àmọ́ ẹnìkan wá béèrè bí ó ní kí ni orúkọ ẹ̀jẹ̀
eléwòde olúwa tó sìn ó ní welcome to new Yorùbá nation bẹ́ẹ̀ ni ó tún wá ní congratulations to Yorùbá nation bẹ́ẹ̀ ẹnìkan wá béèrè ìyẹn John Matt ó ní but what is their contribution to Yorùbá nation ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí pé bẹ́ẹ̀ ṣe ń kà wọ́n yìí ó ṣe èmi náà ní káyọ̀ nípa a nírú àwọn èèyàn báyìí bẹ́ẹ̀ títí kà wọ́n tán o wọ́n tún ṣì kù torí pé mo mọ̀ pé gbẹgbẹ́ sì ń bẹ nínú yín tí ẹ fẹ́ sọ nípa wípé Yorùbá àwa la ní ètò àwa la ní tí wọ́n ń pè ní ọrọ̀ ajé àwa la ní tí wọ́n ń pè ní ọ̀ká ṣòwò àwa la ní tí wọ́n ń pè ní okòwò kódà àwọn ìyá wa tún máa ti àti lílọ sí Ṣìkàndá lọ sí Òtìrìpó kì í sí Ìgbẹ́tì láti tún lọ rajà wá àwa la nìyẹn àmọ́ gbogbo àwọn tẹ́ǹkà yìí ó dàbí ẹni wípé wọ́n pé tó dàbí kò yọ lára wa àárí àwọ̀ rẹ̀ lára àwọn ọmọ Yorùbá. Hello. mo ń gbọ́ yín. ẹ má sọ̀rọ̀ yín lọ. ṣùgbọ́n ọlápá àkàntì ẹ̀ mọ̀ wọ́n á dárúkọ wọn á ti gbé wọn ta eléyìí tó fún wa lọ́pọ̀lọpọ̀ wípé a tún ní àwọn ọmọ Oòduà tí yẹ pé bàbá gba ilẹ̀ Oòduà pé wọ́n wá sílé pé kí wọ́n darapọ̀ ẹgbẹ́ wọn ní pé ọ̀dọ̀ wa gẹ́gẹ́ ni wọ́n tún ti ń ṣe amọ́ta kí la wá ń bá ká ìrìkórìíre ló ń jẹ́ fún wa ìrìkórìíre ni ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ní ìbéèrè láti béèrè ẹ dákun ẹ fi ìbéèrè yín ẹ fi ṣọwọ́ àlejò mi ṣetán láti dáhùn gbogbo ìbéèrè èyí tó bá wù yín tí ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ wọn àwọn kan tó ní káàkiri wọ́n ní this video can be rewatched bẹ́ẹ̀ ni ẹ tún lè wò ẹ lè rewatch ẹ bẹ́ẹ̀ ni ẹ lè tuntun wò àwọn yẹn béèrè pé ṣáwọn lè tún wò ẹ lè tún wò mo fẹ́ kẹ́ ẹ lọ yá àlejò mi ẹ continue. Hello. Sẹ́rí ẹni tó béèrè pé ní kí wọ́n ní àwọn àǹfààní ẹ̀. Wọ́n sọ pé kí láǹfààní ẹ̀ nígbà tó yẹ pé ní ṣé gbogbo àwọn investment a sọ yìí àwọn tó ń ṣiṣẹ́ bẹ̀ ṣé ìwé sọmọ Yorùbá ni. Ṣé àwọn tó ń ṣiṣẹ́ bẹ̀ ṣé àwọn adarun ló wà ń bẹ̀ ni. Ṣé bọ́mọ Yorùbá ara wa ni. Àwọn míì náà ń bẹ tó yẹ pé ní àwọn náà wọn invest sílé ìta gan náà lọ invest sí. Bírò ìta sọ pé ní last week international airport yẹn ìta ló lọ invest sí. Bẹ́ẹ̀ irú àwọn tó wà nílé nísìn tá a bá fi lè dá dúró inú tí wọn náà máa dùn torí pé kí ni business wọn gan máa rí yàtọ̀. Èyí federal government wọn ò encourage ok sábà láwọn tó ń ṣe mọ́tò bí ó tẹ̀ pẹ́ mi ò tí ì kà débẹ̀ ẹnìkan ló ń ṣe jẹ́ẹ̀tì ọmọ Yorùbá wa ni tó ń ṣe jẹ́ẹ̀tì lórúkọ ọkọ̀ mọ́tò tó ń ṣe instead tó yẹ kó patronize ẹ̀ wọn ò patronize a young guy kò ju nǹkan bí 30-something years lọ ó sì ń ṣe mọ́tò tó wà òkè lẹ́kọ̀ọ́ gan ló ti ń ṣe ìkànnì tó ti ń ṣe electric motors tẹ́pọ̀ àwọn Canada kan gan wọ́n invite ẹ̀ pé kó wá sí ọ̀dọ̀ àwọn pé kó wá káwọn jọ sọ̀rọ̀ so kí ni mo fẹ́ fà yọ ni pé ní àwọn tó jẹ́ ọmọ wa tó jẹ́ ọmọ káàárọ̀ òjíire tọ́lọ̀ ń bless wọn wọ́n pọ̀ bẹ̀t kí ló fà tó fi jẹ́ pé ní àwọn gan wọn ò wà bìkítà torí pé ìlú tá a wà kìí ṣe ìlú tó ń fẹ́ ìlọsíwájú wa kìí ṣe ìlú tó ń fẹ́ kó jẹ́ pé kí nǹkan yẹ kó bí kí nǹkan ṣe dábàá wò ẹnìkan sọ̀rọ̀ nípa pé ní kí ni àǹfààní tó ń ṣe fọ́mọ Yorùbá kí ni ìwúlò wọn kí ni kankan wọn by the time tí kálukú bá ti dá dúró tí Yorùbá dá dúró tí Ìgbò dá dúró táwùsá dá dúró tí àwọn oríṣiríṣi àwọn ẹ̀ tí kálukú lọ nílọ tiẹ̀ tá a dá dúró ẹ máa rí àǹfààní wọn ní period yẹn bẹ́ẹ̀ nísìnyí gbogbo ẹ ti lúpọ̀ ìmí tó bá ní branch ní state mi ọmọ ìlú bẹ́ẹ̀ náà ló máa kó sí kò ní kó máa káàró jire nìkan sí àmọ́ tá a bá dá dúró ohun inú tí wọn gan dùn investment àìmọye àwọn èèyàn wa tó pé táwọn náà wà níta tó bá rí i pé àwọn èèyàn ló ń ṣerú nǹkan báyìí àwọn náà lè mọ wọn máa wà encourage pé yes ó yẹ káwọn náà invest sílé so irú àwọn investment tó ń ṣe yìí àbọ̀dọ̀ dànù káwá sọ pé ní ohun òsè nǹkan kan wọ́n ṣe nǹkan kan o ẹni tí ó invest ńkọ́ ẹlòmíín bẹ kò invest rárá gbogbo investment yẹ ìta ló lọ sí ẹlòmíín bẹ òun ò tiẹ̀ invest ó kó pamọ́ ni ìmí sì ń bẹ tó pé ní ibi tó ń lọ kó pamọ́ sí tí èkú owó èèyàn ò lè wúlò fún mọ́ ó lọ kó pamọ́ síbi owó tí ò lè ná tán bílíọ̀nù wọn ń kó pamọ́ ibi tí ìlú tó wà tẹ́ pé ní àtijẹ àti mu ó le koko fún àwọn èèyàn ò ró oúnjẹ jẹ ìyẹn mẹ́rin ló ró oúnjẹ jẹ nísìn ẹlòmíì ó jẹ tàárọ̀ kò jẹ tọ̀sán ẹlòmíì tọ̀sán ló jẹ kò jẹ talẹ́ ẹlòmíì àti tàárọ̀ àti tọ̀sán kò rí nǹkan kan jẹ bá a ṣe ń sọ̀rọ̀ yìí
kí ló fà á torí pé ìlú tá a wà kìí ṣèlú tó ń fẹ́ ìlọsíwájú ọmọ èdè ènìyàn kìí ṣèlú tó fẹ́ àwọn ò fẹ́ kí káwọn èèyàn orí jẹ àwọn ò fẹ́ kárí mu n táwọn ń fẹ́ ni pé ní kí ọ̀pọ̀lọpọ̀ máa sọ́fà ẹ worú TV Continental nísìn whether we like it or not sẹ́bàwọn kan ló máa ṣiṣẹ́ ń bẹ̀ tó máa lọ dáná sun TV Continental kó wọ́n dáná sun ẹ dákun tó lọ apart from pé ní ẹni tó ní nǹkan ẹ̀ ipò wọn dáná sun nǹkan ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ńkọ́. iṣẹ́ abọ́ lọ́wọ́ wọn. ẹ ti kọ́kọ́ family yẹn àwọn náà ní responsibility ó lè jẹ́ pé ní àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ òun náà lọ́mọ tó ń rán ní yunifásitì bẹ́ẹ̀ èèyàn bíi 200 ló bá ń ṣiṣẹ́ ń bẹ̀ ní tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ wọn ẹ mọ̀ pé ní kékeré kọ́ nìyẹn kan ńlá ló ṣẹlẹ̀ yẹn náà so investment tí àwọn Yorùbá wá ń ṣe òun náà là ń sọ fún yín là ń kà lọ́kọ̀ọ̀kan fún yín àwọn èso ìgbà tẹ́ pé ní ẹ̀rí ìbò tó ń ta drugs àti wá sọ pé ní bàbá ńlá bàbá wọn nípa bá ń sọ̀rọ̀ nípa drugs àti dárúkọ ẹ̀ fún yín kòtà bá ń sọ̀rọ̀ nípa drugs o ẹn tó jẹ́ ọ̀gá bàbá wọn òun náà ni Ọlákúnlé Ẹkúndayọ̀ àti sọ fún yín bẹ́ẹ̀ ni àti tún sọ fún yín pé nípa ọ́ọ̀lì gan tó ń pariwo a sọ pé ní the largest oil and jetting in Africa òun náà ni Obert Oil tá a ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí nísìn whether we like it or not ilé tí a ló sà ti investing kò lọ invest sílé abúlé dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà kò invest síta ilé ló invest sí àwọn ọmọ Yorùbá kò ń ṣiṣẹ́ ń bẹ̀ ni àwọn ọmọ Yorùbá ló ń ṣiṣẹ́ ń bẹ̀ tábà sí ń sọ̀rọ̀ nípa ọba kò sí ọba tó lówó tó ní Nàìjíríà kò sí òun ni ọba ẹlẹ́ẹ̀kejì tó lówó jù ní gbogbo ilẹ̀ Áfíríkà kò sí olówó rẹ̀ ní Nàìjíríà bẹ́ẹ̀ mo sọ nínú gbogbo àwọn lọ́balọ́ba àwọn ọba yòókù ọba mi ń bẹ tó pé owó tó wà lọ́wọ́ wọn private jet wọ́n lọ rà private jet wọ́n gùn káàkiri wọ́n kó ìyàwó káàkiri síbi tó bá mi ṣe bẹ́ẹ̀ àmọ́ ó kó obìnrin ló kójọ ní ìfobìnrin ṣe kíní káàkiri ní jójó yà káàkiri tó bá bá fún nìyẹn. àlá tí wọ́n ti dàgbà nínú èjì wọn yẹn náà wọ́n bá. wọ́n kó obìnrin jọ. wọ́n tún ní àwọn ọmọ wa wà ní òkè òkun tí wọ́n ń ṣiṣẹ́ dókítà àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ nọ́ọ̀sì tí wọ́n sì ń ṣe dáadáa lókè òkun. sẹ́rí gbogbo àwọn yẹn tá a bá ti dá dúró tá a bá ti ń control economy wa tí currency wa tó ti wà okay the next thing ẹ máa rí pé wọ́n máa sáwálé ni gbogbo wọn máa kó padà wá sílé aláwa ń sọ fún yín pé ní wọn ò ní resources tó wa àwa la ní resources jù wọn ò ní resources tó wa àwa lọ́lọ́run blessed with abundant natural resources both in men money and material but on tap làwọn resources yìí tap wọn a ní resources Ọlọ́run fi fún wa Ọlọ́run sì fún wa láwọn àwọn ọlọ́pọlọ pípé Ọlọ́run fún wa nídìí eléyìí a máa bọ́ sí line education abẹ́ ní tẹ́ fẹ́ béèrè ni. kò sí látọ̀dọ̀ tèmi báyìí kò tí ì sí ìbéèrè bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn èèyàn náà kò sí wọ́n kàn gbogbo àwọn èèyàn kàn ń kọ́ ẹ mọ̀ pé mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní program tòní mo ní yóò ṣe ètò yìí ẹni pé mo sọ mo ní ètò tòní mo ní gbọ́ngbọ́n kan sí mo ní rẹ́rẹ́ ó rẹ́ ẹnìkan sọ fún wa ó ní pé ẹ̀sánpù ọba Ìbàdàn èmi ò dá àwọn ọ̀dọ́ ẹ̀ pé àwọn ilé ẹnìkan sọ pé òótọ́ wọn ni òun náà ni ẹ sọ wọn ní China is now mining gold in Ogun bẹ́ẹ̀ ni àwọn China ti mine Ogun ní wọ́n mine ní Ogun State wọ́n wá ń lo aeroplane wọn láti fi gba inú igbó mo ní ẹnìkan sẹ́ni fídíò yẹn sí mi mo ní fídíò yẹn lọ́wọ́ ṣẹ́rí gbogbo tí wọ́n ń ṣe yìí ó ní ọwọ́ ìjọba nínú ó dẹ̀ ní ọwọ́ àwọn kọ̀ọ̀kan ní ìlú Ogun State nínú kódà ó lè ní ọwọ́ gọ́fúnà Ogun State nítorí pé gbogbo pátá ni wọ́n ní ṣíẹ̀ tí wọ́n ń gbà ń bẹ̀ ara ìdí nìyí tí wọn ò ṣe lè fẹ́ kí ilẹ̀ Yorùbá lọ mo ní fídíò yẹn lọ́wọ́ nígbà tí plane yẹn gbéra plane yẹn tún ní helicopter tó monitor ẹ̀ if there is any problems inú gbódò gidi ni ọkọ̀ yẹn ń gbà kọjá ni plane yẹn ń gbà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti lóòdù tán wọ́n á dẹ̀ gbéra láti inú gbó wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ̀rọ pé wọ́n travel lọ bẹ́ẹ̀ wọ́n kó àwọn eruku wa lọ sílùú òkè òkun ni èmi náà rí fídíò yẹn mo wá tà láti trace fídíò yẹn mo wá rí pé lóòótọ́ wọ́n máìnì ní Ogun State tó bá ti wá máìnì tán illegal mine ni wọ́n wá lóòdù ẹ̀ sínú plane wọ́n á gbé travel out wọ́n ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a rí wípé ibi tá a bára wa ni ọmọ ẹlẹ́ran wa tó wá ń jẹ egun ọmọ aláṣọ wa tó ń wọ àkísà níbi tá a bára wa rèé níbi tá a bára wa délé léyìí níbi tí àwọn ìjọba níbi tí wọ́n bá délé rèé àwọn èèyàn ò ní ìbéèrè kankan mo fẹ́ kí ẹ tẹ̀síwájú tó mọ̀ pé ọ̀rọ̀ ṣì kù tí ẹ fẹ́ pọ̀ ta so ẹ dákun ẹ bá wa tẹ̀síwájú.
sẹ́rí àwa káàárọ̀ oòjíire. ẹnìkan ní pé tí ìdárúkọ Adeleke bàbá Davido wọ́n sì ń bọ̀ nbẹ èèyàn náà ló náà. àwọn nǹkan pọ̀ tá a fẹ́ dárúkọ ó pọ̀ bẹ́ẹ̀ la fẹ́ kà ó pọ̀ ó yapa. àwọn míì ń bẹ tẹ́ pé ibi tí wọ́n bá tiwọn dé inú tiẹ̀ bí wọ́n padà fi Nàìjíríà lẹ́nu wọ́n lọ invest síbòmíì. àwọn míì lọ invest sí Ghana. Tẹ́bá gbọ́ iye investment wa tí ọmọ káàárọ̀ oòjíire tán lọ invest sí Ghana ó máa yà yín lẹ́nu. Tẹ́bá sì gbọ́ owó billions of naira tí ọmọ káàárọ̀ oòjíire ń lọ ní Ghana nípa pé òun fẹ́ lọ kàwé kìí ṣe owó kékeré. Bẹ́ẹ̀ náà ní Malaysia tán lọ sí Malaysia tán lọ ń kàwé ńbẹ̀. Ẹ rí i pé ní àwa Yorùbá àfi education àfi ṣeré rárá àtọ̀. Ìmítẹ́ fi mọ̀ pé àfi education ṣeré rárá. Tá a bá ń sọ̀rọ̀ nípa even various disciplines tẹ́ pé ní first àwa là ń gbà ń bẹ̀ various disciplines lápèjúwe first Nigerian professor of linguistics Yorùbá ni Professor Ayọ̀ Bangbose ọmọ Ọ̀yọ́ state ni o ó ní the first professor ní Nàìjíríà nípa linguistics Yorùbá ni o Yorùbá ni first professor. Bákan náà tábà tó ń sọ̀rọ̀ nípa ìpè ní Nigerian first professor Arabic and Islamic language Professor MOA Abdul ọmọ Ìjẹ̀bú-Òde ni o ọmọ Ìjẹ̀bú-Òde ní Ogun State ó ní the first professor Arabic and Islamic language professor alákọ̀ọ́kọ́ ní Nàìjíríà mi ò sọ pé ní ìlú Adarán o bàbá wa ọmọ borí owó tẹ́ ń gbọ́rọ̀ mi. mo ń gbọ́ àgbọ́yé tí àwọn kan béèrè àgbọ́yé àgbẹ̀kẹ́ sọ̀rọ̀ níbi kan kí á tún wá béèrè àwọn tí wọ́n béèrè question ẹ máa sọ̀rọ̀ lọ mo ń gbọ́ yín lágbọ́yé torí èmi náà ń fẹ́ arábalẹ̀ kọ́ ẹ̀kọ́ lára ohun tí ẹ̀ ń pọ̀ jáde yẹn àwọn èèyàn náà sì ń kẹ́ ẹ̀kọ́ látara ẹ̀ torí pé. ok ẹ fẹ́ béèrè kankan. kì í ṣe bí ìbéèrè hello ẹ ló sẹ́ ń gbọ́ mi sà. mo ń gbọ́ kí lẹ béèrè. ẹnìyẹn sọ wípé anna ẹ̀mí Olùkọ̀gà Àdìsá ó ní my question is why do they allow foreign country to come and mine our gold? àmọ́ yóò dà fún yín. àwọn tẹ bá ní ìdáhùn sí ẹni yẹn ẹ bá mi dá ẹni yẹn lọ. sẹ́ẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn illegal mining federal government àwọn ni wọ́n ní power láti anything tó bá jọ mọ́ nǹkan bíi mineral resources federal government ló ní power ń bẹ agbára mẹ́ta ló wà o nǹkan kan bẹ tó ń pè ní exclusive concurrent àti residual tá bá sọ yín pé residual ibi tí state ti ní agbára nìyẹn àmọ́ tá bá sọ yín pé ní concurrent ibi tí state àti federal government ti lágbára ni wọ́n ń pè ní concurrent àmọ́ tá bá sọ pé ní under exclusive list àwọn nǹkan bẹ tó ń kọ kalẹ̀ tó ń sọ pé ní tó federal government nìkan náà ní power ń bẹ tá bá sọ̀rọ̀ nípa police nísìn federal government nìkan ni tá bá sọ̀rọ̀ nípa army nísìn federal government nìkan ni tá bá sọ̀rọ̀ nípa navy ni air force ní àti gbogbo ẹ̀ báyìí bẹ́ẹ̀ lọ federal government nìkan ni tá bá sọ̀rọ̀ nípa immigration federal government nìkan ni tá bá sọ̀rọ̀ nípa custom federal government ni gbogbo àwọn kìíní ó ti wà lọ́ndà exclusive list tá bá sọ̀rọ̀ nípa mineral resources natural resources gbogbo anything mineral resources yẹn federal government ló ní power ẹnìkan kò ní power lórí ẹ̀ bẹ́ẹ̀ federal government tó wá ní power ǹjẹ́ wọ́n lò wọn ò yà sí wọ́n abandon láfi sọ pé ní abundant resources ta ní they are on tap tap ẹ̀ akànfilẹ̀ bẹ́ẹ̀ ni sọ lápá àfilẹ̀ bẹ́ẹ̀ state yóò sì ní power láti fi lè tamper àwọn kìíní wọ́n kàn focus lórí owó epo owó tó ń pa ní port authority owó custom owó tó ń rí nídìí tax àwọn tí federal government focus lé lórí nìyẹn wọn ò rẹ́dí wọn ò tap yẹn tó ṣe pé ní country míì ní mineral resources yẹn sì ni wọ́n ní ẹ wo bọ́jẹ̀tì South Africa nísìn bọ́jẹ̀tì South Africa ó tan sí bọ́jẹ̀tì Nàìjíríà wọn ò sì ní epo wọ́n sì ní mineral resources wọn ò ní epo bẹ́ẹ̀ ni wọn ò ní epo ní South Africa bọ́jẹ̀tì sùn ó sì tan sí tiwa mineral resources tó yẹ táwa sì ní a ní mineral resources tápẹ̀ so kí ló wá ń sẹ ẹ wàá rí àwọn ọba àlú wọn wàá kó knife pẹ̀lú àwọn kan ní Nàìjíríà wọ́n máa wá wá àwọn bíi China wọ́n jọ pàdé pọ̀ wọ́n máa wá wá góòdì
àmì ìṣe bẹ́ẹ̀ onínú àwọn kéésì gbogbo ọba àwọn ọba mi ìṣe bẹ́ẹ̀. ibùdó ọba kan wà ní ọba Iléṣà tó fẹ́ di wá láàrin òun àti Ọ̀ọ̀ni nígbà kan, òun àti ọba Ọ̀ọ̀ni tó wà ń bẹ́ẹ̀ sìn, tí àwọn tí wọ́n ní pé wọ́n ń wa góòlù ní ìlú Iléṣà, tọba yẹn ní pé òun lò fún wọn láṣẹ pé kí wọ́n máa wa góòlù. Mo gbọ́ sí àwọn ọ̀rọ̀ yìí, bọ́tà àwọn àṣẹ táwọn bá ń fún ẹ̀ ó yẹ kó jẹ́ pé ìlú níbi tí a bára wa dé òun náà nìyẹn. Mo fẹ́ kẹ́ ẹ bá mi tẹ̀síwájú látara àwọn tí ẹ tún fẹ́ sọ fún àwọn èèyàn wa, kí ni tó tún kù tí ẹ tún fẹ́ sọ fún wa, torí àwọn. tá a bá ń sọ̀rọ̀ nípa first Nigerian professor of theatre and art, first Nigerian professor theatre and art Sakuni Yorùbá náà ni o, Professor Joel Adéyínká, Professor Joel Adéyínká Adédèjì, Yorùbá ni o, theatre and art, the first professor ní tá a bá sọ pa theatre and art ọmọ Yorùbá náà ni. The same thing tá a bá sọ̀rọ̀ nípa the first professor of library and information science, first Nigerian professor only Professor Mrs. Adetoun Ogunṣeye, Yorùbá náà ni o. Bẹ́ẹ̀ náà ni first Nigerian professor of education kọ́lọ́nkóbọ̀nùkẹ́ Professor Aliu Babs Babafunwa, Professor Aliu Babs Babafunwa, ọmọ Ìsàlẹ̀ Èkó ni wọ́n o, lẹ́kọ̀ọ́ ń bí o ni o, Ìsàlẹ̀ Èkó. Àwọn ni the first professor of education, the first professor of education ní Nàìjíríà wa yóò pẹ́ẹ́n kọ́kọ́ gba professor àwa ni o, àwa ni. Abatúnṣe pé ní first Nigerian professor of physical education, Professor Olúwafẹ́mi Ajísáfẹ́ látẹ̀kìtì ni bàbá yẹn ti wá o, Professor Ajísáfẹ́ àtẹ̀kìtì wọ́n ti wá. The first professor of physical education Yorùbá náà ni o. The first Nigerian professor of test and measurement, Professor Ọjẹ́rìndé ọmọ Ìgbòho ni o. Àwọn pẹ̀lú Sunday Ìgbòho ọmọ ìlú kan náà ni wọ́n, Ọ̀yọ́ State. First professor of test and measurement, first Nigerian professor of law, Professor Teslim Ọláwálé láti Èkó ń bí iná ni o. Professor of law, ìpè ẹ̀yìn kọ́kọ́ gba professor of law ní Nàìjíríà Yorùbá ni. Ní Nàìjíríà Yorùbá yìí náà ni. Bẹ́ẹ̀ náà ni the first Nigerian professor of agriculture, Professor Victor Adenuga Oyenuga ọmọ Ìjẹ̀bú ni ní Ogun State. Ṣé ẹ ń gbọ́dọ̀ mi? Àgbọ́yé mo ń gbọ́ yín àwọn èèyàn mo ń gbọ́ yín bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ó yé mi. First Nigerian professor of animal science, Professor Gabriel M. Babatunde ọmọ Afijio ni wọ́n ti wá ní l'Ọ́yọ́ State. First Nigerian professor of forestry, Professor Kọ́ládé Adéyọjú, Ìjẹ́ Èkìtì ni bàbá yẹn ti wá o. Tàbá tó wá sọ pé ní first Nigerian professor of medicine, first Nigerian professor of medicine, ọmọ Yorùbá ni o. Theophilus Ogunlesi ọmọ Ìṣàgámù ni bàbá yẹn ti wá l'Ógùn State. Professor of nursing àwa náà ni o, Professor Mrs. Adebo ọmọ Abẹ́òkúta ni wọ́n ní Ògùn State. First Nigerian professor of anatomy, Professor Thomas Adesanya Grillo, Lagos State ni o. Ṣé ẹ ń gbọ́? Àgbọ́yé mo ń gbọ́ yín. Àgbọ́yé. Okay. First professor of public health, Professor Oladele Ajose, Lagos State. Ẹ wo àwọn tá à ń kà ó, a ní first professor. Sábà sọ pé ní first professor of public health àti sọ Oladele Ajose. First Nigerian professor of pediatrics, Professor Olikoye Ransom Kuti Kọ́lọ́nfọ̀rúnkẹ́ Abẹ́ọmọ Abẹ́òkúta ni o. First Nigerian professor of physics, Professor Muyiwa Awe, ACN wọ́n ti wá ní Kwara State, ọmọ ACN bàbá yẹn. First Nigerian professor of physics, òun náà mo sọ mo ní Professor Muyiwa Awe, ACN wọ́n ti wá ní Kwara State. First Nigerian professor of geology, Professor Mosobolaje Oyawoye Ọ̀fà ni wọ́n ti wá ní Kwara State. Tàbátà bá ń sọ̀rọ̀ nípa first professor of
computer science Yorùbá ni o Professor Olulonge the first Nigerian professor of computer science Yorùbá ni first professor of computer science Yorùbá first professor of chemistry Professor Stephen Olúwọlé Awókóyà àwa Ìjẹ̀bú Ògùn state. débi pé gbogbo èdè tẹ́yìn kan látàárọ̀ yìí tó jẹ́ pé kìkìdá Yorùbá yìí eléyìí fi hàn wípé àwa ọmọ Yorùbá Ọlọ́run mọ̀ kẹwàá púpọ̀ o Ọlọ́run kẹwàá débi wípé àwa gan fún ara wa gan tó bí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn gan èmi gan fún ara mi gan ara tèmi gan gbọ́dọ̀ máa sọ pé nílẹ̀ Yorùbá òun náà láti ní àwọn ènìyàn tí wọ́n tí ọlá wọn tí iyì wọn tí ẹ̀yẹ wọn tó kún tó báyìí ní ilẹ̀ Yorùbá láti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n pọ̀ jaburata tó báyìí ní ilẹ̀ Yorùbá yìí náà láti ní àwọn ènìyàn tó jẹ́ pé òkìkí wọn kàn láì níyì tó báyìí ẹni wípé Ọlọ́run ọba dídára ni fún ìran Yorùbá Ọlọ́run ọba tó jẹ́ wípé ó ti mọ̀ wá ṣáájú kó tó dá wa ó tún wá dá wa tán ó tún wá mọ̀ wá ẹni pé ìran Yorùbá ìran aládé ni ìran tiwa ìran Yorùbá ẹni pé gbogbo tá a ti ń dá lára wo àwọn èèyàn tí wọ́n ti ń kà kalẹ̀ ẹ dákun ẹ bá wa ṣí ètò yìí ẹ bá wa ṣí aṣáájú pé ètò yìí ó gbọ́ ọmọ lẹ́yìn ó tún gbọ́ ọmọ ẹ bá wa ṣí àbí tí ẹnikẹ́ni ní ẹ bá wa ní ìbéèrè èyí tí ẹ fẹ́ bí àlejò mi léèrè àyè wà pé láti pè wọlé tẹ bá ní ìbéèrè tí ẹ fẹ́ béèrè ẹ sì lè pè ẹ sì lè fi ìbéèrè yín ẹ lè fi ránṣẹ́ sí orí móhùnmáwòrán wa yìí a ó kà á bẹ́ẹ̀ ni wọ́n sì kà sí àlejò wa mo fẹ́ bí léèrè kankan pẹ̀lú àwọn tá a ti wá kà kalẹ̀ yìí a mọ̀ pé ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ṣe gbọ́ mi sà. mo ń gbọ́rọ̀ yín mo ń gbọ́. a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ṣe kí wọ́n ti papòdà ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe kí wọ́n sì wà láyé àwọn tí wọ́n papòdà wọn ṣe bí iṣẹ́ wọn tún ṣì ní iṣẹ́ wọn tẹ̀síwájú àbí ìparun ti dé bá a. Iṣẹ́ wọn tẹ̀síwájú ọdún kẹ́ńtà sọ fún wa tá à ń sọ kó yé àwọn èèyàn wa ní pé ní location 9 ló kó bá wa because tẹ bá wò ó dáadáa àwọn professor tá à ń ka ìsáàlẹ̀ rúrú ẹ̀ ní Saudi Arabia ni ìsáàlẹ̀ rúrú wọn ní Kuwait ni ìsáàlẹ̀ rúrú wọn ní Oman ni ìsáàlẹ̀ rúrú wọn ní Dubai ni ìsáàlẹ̀ rúrú wọn ní South Africa ni ìsáàlẹ̀ rúrú wọn gbogbo àwọn country tó wà láfíríkà ń bọ̀ láfẹ́ fi wélẹ̀ Yorùbá ń bọ̀ láfẹ́ rírú àwọn báyẹn níbo la ti fẹ́ rírú ẹ̀ ní Áfíríkà tá à ń sọ̀rọ̀ yìí kò sí níbo la ti fẹ́ rírú ẹ̀ ntọ́nà ń ṣe fún wa àmọ́ ìyá ara wa ni ọlá pé ní location náà ta wà ó bá wa by the time tí a bá dá wà ṣé ẹ̀ ń gbọ́dọ̀ mi by the time tá a bá dá wà ibẹ̀ làwọn yóò ti mọ̀ yí pé ní ìyàtọ̀ wà ìlú Yorùbá nation ó máa dà gẹ́gẹ́ bí London ni ó fún wọn máa dájú London lọ Ọlọ́run fún wa ní any country tẹ́ bá ti rí tó bá ti ní àwọn tó ní brain àwọn tó ní ọpọlọ tó ní brain dáadáa wọ́n máa develop ìlú yẹn ẹ wo ohun tá a ti ń kà látàárọ̀ à ń sọ pé ní medicine ẹ wo gbogbo tá a ti ń kà gbogbo pé àwọn kinní kọ̀ọ̀kan tá a ti ń dárúkọ accounting àti kankan o nínú gbogbo tá a ti ń sọ àti ìsọ anything rárá àtọ̀ program yìí kèsè program ta lè sáré sọ pé a fẹ́ pa lè fi ju ìjọ kan parí ẹ̀ kèsè ó kọjá bẹ́ẹ̀ torí pé mo fẹ́ káyẹn nana ẹ̀ dáadáa kó yé wa pé ní aláwọn nǹkan tó pé country mi ló ní irú àwọn eléyìí ni in fact ẹ rí gbogbo ẹ bá lọ sí irú àwọn UK yẹn ni ẹ wà àwọn doctors tó wà ní UK ẹ wà àwọn nurses tó wà ní UK majority wọn ọmọ Yorùbá ni wọn bẹ́ẹ̀ náà lè máa rí wọn lamẹ́ríkà ẹ wà àwọn doctors tó wà lamẹ́ríkà àwọn wo ni ẹ bá àwọn èèyàn wa ni nígbà tó yẹ pé ní ìlú wa tá ẹ ti wá lọ sí àwọn hospital wọ́n yẹ kó sáwọn doctors ń bẹ̀ bí doctor mélòó wà ń bẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ torí pé kálukú wa ń jáde wọ́n ti rí pé ní ìlú yìí kìí ṣèlú tó dáa ìlú tí ò ní lọ síwájú ni àní hospital kan jò ní tí mo ti ẹ̀rí tán fi hàn mí òjò sì tún rọ òjò tún nínú hospital fa àwọn bẹ́ẹ̀dì ló wà káàkiri tó ń wọ náà. ókè yín náà rí àbí. mo rí ṣé ìlú nìyẹn. aláìsàn tí wọ́n ń gbọ́ sticky sí ní ẹnu ó wà ní àárín gbèdé méjì ibi tí òjò ti ń rọ̀ ní apá tún àti lápá sí mo ṣe máa ṣó fídíò yẹn fún àwọn ènìyàn. First Nigerian professor of accounting àwa náà ni o Michael A. Adéyọmọ ọmọ àkókò ni o ní Ondo State. tàbá tún sọ pé ní first Nigerian professor of chemical engineering first Nigerian professor of chemical engineering àwa náà ni Professor Sikiru A. Sani ọmọ Ìbàdàn ni wọ́n ní Ọ̀yọ́ State.
sẹ́mi pé tí mo sọ ní tí mo ní chemical engineering. Mr. Aliu ní Yeah. bínú a ní force majeure eléyìí tí ó wà ń ta báyìí so wọ́n á dẹ̀ fẹ́ lórí platform ọ̀dọ́ wa yìí torí ẹ̀ ni ó jẹ́ pé Okay. a máa tún fún ètò yìí ní ọjọ́ míì ní agbára Ọlọ́run Okay. lọ́sẹ̀ náà ní agbára Ọlọ́run bóyá níjọ́ Sunday tẹ bá ráyè níjọ́ Sunday á tún tún ètò yìí wá tápè ní apá kejì ṣùgbọ́n kó tó di pé àlejò mi lọ wọ́n ní ìmọ̀ràn àti tí wọ́n fẹ́ sọ fún wa pé a ní ètò kan tí a gbé kalẹ̀ ń sìn yìí eléyìí tí a mọ̀ sí Yorùbá Nation Now pẹ̀lú force majeure tó ń ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n a nílò ìrànlọ́wọ́ ẹ̀yin ènìyàn wa a ò ní kẹ́ mú wá o ẹ má sì wá gbọ́ o ṣùgbọ́n a nílò ìrànlọ́wọ́ wa pé àwọn materials tá a nílò láti print out ó kù díẹ̀ káàtó fún awareness. ènìyàn kẹ́ bá wa dá sí fún awareness wọ́n tó bá wà lóògùn wọ́n tó wà ní Amẹ́ríkà tó wà níbi kí ló lè sọ pé kí ni nǹkan tá fẹ́ print á send copy sí ẹ wà á dẹ̀ bá wa print ẹ ibi tá a ti gbà á wà á sọ fún wa tá a bá sì rẹni tó fẹ́ fún wa lówó náà ẹ kàn sí Mr. Aliu wọ́n á ṣàlàyé bí ẹ ṣe ṣe fún yín torí pé a fẹ́ fi ṣe grassroots awareness eléyìí tí a ń ṣe bọ́ọ̀lù máa fáwọn àlàyé láàrin ìṣẹ́jú márùn-ún kí wọ́n sáré yànnà náà ọ̀rọ̀ yẹn lágbọ́dọ̀ ṣùgbọ́n tó bá ti dijọ́ Sunday tàbí ọjọ́ Monday lágbọ́dọ̀ Ọlọ́run tá a bá ti yanjú bí a ṣe gbé wọn á wà gbé ètò yàgbé ní apá kejì àtòrí pé wọn àti sọ̀rọ̀ tó kù tí wọ́n fẹ́ sọ ṣùgbọ́n látàrí ohun tí ó wà níta báyìí ìyẹn first man tó yẹ ká ti ṣe láti jẹta tá àti ìṣe láti bẹ̀rẹ̀ lónìí ó dọ̀la ṣe máa dánu dúró àmọ́ láàrin ìṣẹ́jú márùn-ún ká tó lọ lórí ètò mo fẹ́ kí ẹ bá mi yànnà náà ohun tá a fẹ́ fún àwọn ènìyàn wa kí wọ́n sì náwó ẹ̀rọ kí wọ́n ná sí wa. ok n tó ṣẹlẹ̀ ni pé ní àwa náà ti rí i pé n tà ń fẹ́ yìí aláàfẹ́ dá dúró ǹjẹ́ àwọn èèyàn wa só ti yé wọn ǹjẹ́ àwọn èèyàn wa mọ̀ pa fẹ́ dá dúró ṣé wọ́n mọ̀ pa fẹ́ dá dúró tó má mọ̀ pa fẹ́ dá dúró ṣé wọ́n gbọ́ yé because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa la discover pé wọn ò tiẹ̀ mọ̀ rárá ipe Yorùbá ń fẹ́ lọ ipe Yorùbá fẹ́ dá dúró pa fẹ́ níjọba tiwa lọ́tọ̀ a fẹ́ dá dúró kí Haúsá máa lọ nílọ títí ẹ̀ kí Ìgbò máa lọ títí ẹ̀ kí àwọn ẹ̀yà míì náà kọ́ máa lọ kí Middle Belt máa lọ títí ẹ̀ kí àwa ọmọ káàárọ̀ oòjíire ká dá dúró bẹ́ẹ̀ kí ló yẹ ká ṣe òun ni ó yẹ ká create the awareness every nook and cranny of Yorùbá land ká jẹ́ kó mọ̀ from state to local government and to ward from ward to street door to door campaign la fẹ́ ṣe awareness campaign so ọ̀pọ̀lọpọ̀ náà ti gbọ́ sí ọ̀rọ̀ tá à ń sọ yìí ní pé ní kó ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ tá a nídìí ní pé ní a fẹ́ tẹ àwọn posters a fẹ́ tẹ àwọn flyers a fẹ́ wá banner náà tá a máa lò so that each and every local government banner máa wà ń bẹ̀ so wọ́n máa ṣe meeting tó bá ṣe meeting àwọn tó ń ṣe meeting yẹn a máa wá rà àwọn volunteers iṣẹ́ táwọn volunteers fẹ́ ṣe fún wa òun náà ni wọ́n fẹ́ distribute àwọn flyers tá a sọ àti video CD àti wristband even tẹ máa ń ná lọ́mbà ó wà lára nǹkan a fẹ́ distribute kí la fẹ́ fi ṣe a fẹ́ kí àwọn èèyàn wa ó mọ̀ pé ní ilé tó lọ o ó tó gẹ́ o àsìkò ti tó fún òmìnira ilẹ̀ Yorùbá fẹ́ dá dúró nta wá fẹ́ kẹ́ ẹ ṣe ò tàwọn pé ní èyí tẹ́ fẹ́ bá a print kìíní a ti ní àwọn tó lè bá a print ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yin náà lè fẹ́ print ẹ̀ fún wa kò sí problem template wà tá a máa jùúlẹ̀ fún yín so that ẹni tó bá fẹ́ print kó lo àwọn template yẹn kàn fi print ntọ́ print ẹ bá ti print ẹ̀ tán ẹ sọ fún wa pé ibi báyìí ni ká ti lọ gbà á máa lọ gbà á ẹ bọ́ tó bá sì wù yín tẹ bá sì mọ̀ pé ẹ fẹ́ káwọ́ print ẹ̀ látọ̀dọ̀ wa ni a lè print ẹ̀ látọ̀dọ̀ wa a ní ìdí ìrànlọ́wọ́ because tá a bá jẹ́ kí àwọn èèyàn wa ó mọ̀ ipe a fẹ́ lọ tó bá di pé ní referendum bá lọ dé lógìgì tọ́ni ká lọ ṣe referendum bá dé káwọn èèyàn máa vote fún location 9 instead of Yorùbá nation la fi sọ pé ní a gbọ́dọ̀ create awareness in every nook and cranny of Yorùbá land kó wọ́n mọ̀ pé a fẹ́ lọ torí gbogbo ariwo tá à ń pa social media ló pọ̀ jù sí ó yẹ ká jẹ́ kórin ilẹ̀ délé lóko n ta fẹ́ ṣe nìyẹn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń kọ program yìí bàbá ọmọbìnrin owó ẹ̀kẹ́. ó wù ní kí ajẹrin pẹ́ lẹ́nu gbòǹgbòǹnà fún ni ò jẹ́ lágbára Ọlọ́run àtúnṣe ń gbètò yìí pẹ̀lú pé àti ìyànnà náà tán àtúnṣe ń padà bọ̀ àmọ́ látàrí tí ó sáré kan wà ní pàjáwìrì báyìí a sáré fi ojú òpó sílẹ̀ tí ẹ tún máa padà rí mi láìpẹ́ yìí láàrin ìṣẹ́jú 3 sí ìṣẹ́jú 5 tí a darapọ̀ mọ́ force majeure eléyìí tí ó ràn lọ́wọ́ ní location 9 títí di ìgbà tí a tún máa pàdé ní ìṣẹ́jú 1 sí ìṣẹ́jú 2 mo kí Mr. Ali ẹ ṣe gan ni àwọn èèyàn wa ti gbọ́ mo dẹ̀ mọ̀ pé wọ́n á ó kàn sí wa látàrí bí àwọn náà ṣe kàn sí ní agbára Ọlọ́run ẹ ṣe pọ̀ adúpẹ́ tí a tẹ̀ tí ẹ jẹ́ wa Olódùmarè yóò gbé wa ní wa títí di ìgbà tí a tún máa pàdé ire kí a tó fi rí ó dàbọ̀.